Ìgbòho sọ ìdí tí ìjọba ó ṣe kọ̀ láti sanwó ìtúsílẹ̀ fáwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n mà jí gbé l'Ógbómọ̀ṣọ́. Ní báyìí tí ọ̀pọ̀ èèyàn káàkiri àgbáyé ń dunnú lẹ́yìn ìtúsílẹ̀ àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ajìjàǹgbara fún Yorùbá Nation lásìkò kan, Sunday Ìgbòho Adéyẹmọ, ó mà ti ṣàlàyé èrèdí tí ìjọba fi kọ̀ láti ṣe ohun tí àwọn agbésùnmọ̀mí náà ń béèrè fún. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ìgbòho, tí ìjọba bá fún àwọn agbésùnmọ̀mí náà ní nǹkan tí wọ́n béèrè, yóò ṣe ìwúrí fún wọn láti tẹ̀síwájú láti máa jí àwọn èèyàn gbé káàkiri Nàìjíríà. Nínú àtẹ̀jáde kan tí Ìgbòho mà fi léde láti ọwọ́ agbẹnusọ rẹ̀, ó ní ààrẹ Bọ́lá Tinubu ti sọ pé kò mọ̀ tọ́ láti máa san owó ìtúsílẹ̀ fún àwọn agbésùnmọ̀mí àti pé kì í máa ṣe ohun tó mà bójúmu láti máa tú àwọn agbésùnmọ̀mí sílẹ̀ láti pààrọ̀ ẹni tí wọ́n mà jí gbé. Ó ní ṣíṣe èyí yóò fún àwọn agbésùnmọ̀mí ní ìgboyà káàkiri Nàìjíríà láti máa ṣọṣẹ́. Ọjọ́ 15 oṣù karùn-ún ọdún 2026 yìí, òun ni agbésùnmọ̀mí òun ni wọ́n mà yabo àwọn ilé ẹ̀kọ́ Community Grammar School, Ahoro Ẹ̀sìn-Ẹ̀lẹ̀, LA Primary School àti Baptist Nursery and Primary School Yawota, tí wọ́n sì jí àwọn èèyàn náà gbé lọ sínú igbó kìjikìji. Ìgbòho nínú ọ̀rọ̀ rẹ̀, ó mà gbé oríyìn fún iléeṣẹ́ ọmọ ogun Nàìjíríà fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe láti kó àwọn ọmọ náà àti olùkọ́ wọn padà wálé láyọ̀ àti àlàáfíà. Ó ní àṣeyọrí náà kò mú ìdùnnú bá àwọn mọ̀lẹ́bí àwọn èèyàn náà nìkan, ó tún rú ìgbàgbọ́ àwọn ọmọ Nàìjíríà sókè nínú àfojúsùn ìjọba àpapọ̀ láti gbógun ti ìwà ọ̀daràn láwùjọ. Ó ṣe pàtàkì ká dúpẹ́ lọ́wọ́ mínísítà fún ètò ààbò Nàìjíríà, ajagunfẹ̀yìntì Christopher Musa, ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá Túnjí Dìísù, iléeṣẹ́ ológun, olùbádámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ètò ààbò, àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS àti gbogbo lórí àwọn iléeṣẹ́ ètò ààbò mìíràn fún ìfọwọ́sowọ́pọ̀ wọn láti jẹ́ kó ṣeé ṣe láti gba àwọn èèyàn náà sílẹ̀. Láti ìgbà tí wọ́n ti kó àwọn akẹ́kọ̀ọ́ náà lọ, ó ní Tinubu kò mọ̀ yé sinmi láti rí dájú pé wọ́n gba ìtúsílẹ̀ padà. Mo fẹ́ sọ ní kedere àti láti jẹ́ kó yé àwọn aráàlú pé ìjọba kò ní sinmi nínú ojúṣe rẹ̀ láti rẹ́yìn gbogbo àwọn ọ̀daràn tó ń ṣọṣẹ́ ní Òkè Ògùn, ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ní gbogbo Nàìjíríà láì ní àní-àní. Kọ́lọ́ọ̀bù Elédùmarè kó jẹ́ kí ọwọ́ máa tẹ gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ nínú gbogbo àwọn ọmọ tí wọ́n jí gbé l'Ógbómọ̀ṣọ́ yìí. Kọ́lọ́ọ̀bù bá wa gba ọgbọ́n mú tọ́lá láwọn kan sá lọ. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o, a kú sinmi látàárọ̀. Ọlọ́ọ̀bẹ Elédùmarè yóò jẹ́ àsinmi ayọ̀, àmín. Yorùbá World TV, ìkànnì tó sojú ọmọ kóòtù òjìrè.